kú dédé àkókò yìí gbogbo tẹ́ ẹ ti ń wo ìkànnì HMTV. Ṣómùyíwá Emmanuel òun lorúkọ mi tí gbogbo èèyàn túmọ̀ sí bàbá ògo ọ̀rọ̀ Ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀. HMTV bí ẹ ti ń wò mí lágbára Ọlọ́run, ojú tẹ́ ẹ fi ń wò mí ò ní fọ́, etí tẹ́ ẹ sì fi ń gbọ́ mi ò ní di. Gbogbo ẹ̀dá tó nífẹ̀ẹ́ láti máa gbé obìnrin, ìyẹn ni pé tó nífẹ̀ẹ́ obìnrin púpọ̀ jù, ẹ gbọ́ mi o. Ọkùnrin kan ló gbé ìgbésẹ̀ yìí tí ò mọ̀ wípé ìgbésẹ̀ tóun fẹ́ gbé ó lè yọrí sí ìtàn aburú. Ìtàn láyé lètò tẹ́ ń gbọ́ yìí, lágbára Ọlọ́run a ò ní pìtàn ìbànújẹ́ lórí ẹnikẹ́ni wa bí Ọlọ́run bá ti ń bẹ. Mo mọ̀ pé a máa ṣàmí, ṣùgbọ́n àmì nìkan ò rán. Àmì nìkan ò rán o. Ohun tó rán ni wípé ká jọ gbọ́ ètò yìí. Ẹ bá mi láìkì ètò yìí, kẹ́ ẹ bá mi share ẹ̀, kẹ́ ẹ bá mi subscribe sí. Ẹ lọ síbi aago yẹn, ẹ tẹ aago yìí, kẹ́ ẹ click all, yẹn ni pé gbogbo ètò tá a bá ń gbé jáde ẹ máa gbọ́. Ọkùnrin tí mò ń sọ yìí ó mà nífẹ̀ẹ́ obìnrin púpọ̀. Mo lè sọ pé olójú orí ò lọ ni. Tó bá rí nǹkan tó wù ú á ní dandan àfi kóun gbé e. Tó bá rí nǹkan tó wù ú, àìmọye obìnrin, àwọn ọmọdé léńjeléńje ló ti fún lóyún nípa fífi agbára bá wọn lò pọ̀, kódà nípa fífi oògùn abẹnugọ̀ngọ̀ láti fi bá wọn nájọṣepọ̀. Àìmọye ilé ló wò mí ló jẹ́ wípé ìwọ gangan fúnra ara rẹ mọ̀ agbára tó fi fẹ́ ìyàwó tó fẹ́ sílé. Bẹ́ẹ̀ ni, ìwọ gangan fúnra ara rẹ mọ ìgbésẹ̀ tó gbé lánàá tó ń dà ẹ́ láàmú lónìí, láì rántí wípé ìtàn nílé ayé jẹ́. Ọkùnrin yìí ó wá bá ẹrẹ̀wà obìnrin kan pàdé. Ó ti níyàwó ńlé o, kódà kó tó di pé ó di géńdé ọkùnrin, kó tó di pé ó di ẹni tó ń fẹ́ ìyàwó sílé. Gẹ́gẹ́ bí ìtàn tá a kó jọ, àìmọye àwọn ọmọ kéékèèké nígbà tó sì wà ń Ṣàngó Òde tó sì jẹ́ ọmọkùnrin tó jẹ́ wípé òun ló ń bàlágà wọn. Àìmọye ẹlòmíì tó sọ fún un pé obìnrin míì á wò òun tutù, á jẹ̀ fóun ṣépè, láì mọ̀ wípé ọmọdé tó búrókò ọjọ́ tó bá búrókò kọ́ ní ilé ìrókò. Ọmọdé tó búrókò tó bojú wẹ̀yìn, ọjọ́ yẹn kọ́ ní ìrókò máa gbèjà ara ẹ̀ o. Ọmọkùnrin yìí àgbá kan, ó níyàwó ó kéré tán káàbùrú kéré léyìí tó wà nílé, gbogbo wọn náà ò dúró o, ó ní mẹ́rin. Ìkan ló wá gbé nínú àwọn ìyàwó yìí tí mi ò ní dárúkọ ẹ̀. Ó sọ orúkọ ẹ̀ fún wa o, ṣùgbọ́n mi ò ní sọ nítorí pé ìtàn ẹ̀kọ́ tó wà ńbẹ̀ la fẹ́ kẹ́ ẹ jẹ́ ká mọ̀, torí pé ẹni tó bá ní ká dárúkọ òun la máa dárúkọ ẹ̀, torí pé àṣìṣe kan tẹ́lòmíì ṣe ẹ̀kọ́ ló jẹ́ fún àwọn ọ̀dọ́ tó ń bọ̀ lẹ́yìn àwa tá à ń gbérù ìgbésẹ̀ bẹ́ẹ̀. Ìkan nínú àwọn ìyàwó yìí ó wá jẹ́ kó yé e ní ọjọ́ tóun àti ìyàwó yìí ní gbólóhùn asọ̀. Ó ní ṣé o fi mí wé àwọn ìyálé mi ni? O mọ̀ wípé òun wá bí láti wá dayé rẹ rú ni? Kí ló fẹ́ obìnrin yìí fún? Ló wọnú àìsàn lọ o. Obìnrin yìí láti wá máa sọ fún un, ó ní obìnrin yìí sọ fún un lójúkojú wípé òun ò wá tún ayé ẹ ṣe o, òun wá ba ayé ẹ jẹ́, nítorí pé nínú àwọn ọ̀rẹ́ òun ó ba ayé ẹ̀ jẹ́. Níbi tẹ́nì yìí ti ń bímọ, oyún tó fún un ló kú sí. O sì sọ pé ìwọ kọ́ lo lóyún, kò jẹ́ káwọn ìyáálé ẹ̀ wà ńbẹ̀ o. Ó sọ fún ọkùnrin yìí nígbà tí wọ́n gbé lọ ilé ìwòsàn, ó ní lágbájá, ohun tó máa bá kú ló wà yẹn. Ó ní ṣé o lérò pé ọmọ tóun bí fún ẹ, òun mọ̀ọ́mọ̀ bímọ fún ẹ ni o, gbogbo ogún tó ní pátá òun lòun máa gbà á. Kábíyèsí Elédùmarè. Ọkùnrin yìí náà ń wóra ń báyìí pé irú kí ni ó dé bá òun yìí. Ó ní wá gbọ́, ìjọ́ tóun bá gbọ́ lẹ́nu ẹ, ọjọ́ yẹn ló máa wọlẹ̀
kí n má tàn yín kábíyèsí elédùmarè obìnrin yìí ṣe débi pé ọkùnrin yìí ta ilé nígbẹ̀yìngbẹ̀yìn tó ta ilé obìnrin tá à ń wí yìí ó kọkọ yìí lẹ̀ ilé tó tà obìnrin yìí ló tún lọ àréǹjẹ ẹni tó wá ra ilé lẹ́yìn tó ra ilé yìí tán obìnrin yìí gbalé yìí padà láì mọ̀ wípé obìnrin yẹn gangan ló wá ra ilé mi ò lè tàn yín jẹ ilé ayé ó gbà jẹ́jẹ́ ó sọ fún pé ilé eléyìí òun nílò ẹ̀ ní òun á sanwó ẹ̀ fún ẹ ṣùgbọ́n àwọn ilé tó kù òun lòun máa gbẹ́sẹ̀ lé nítorí kíni tó bá pọ́kùnrin mọ̀ wípé ibi tóun bá wálé ayé ló máa padà kó bá wọn gbogbo àwa tá a láìtì ṣìnà púpọ̀ tẹ́ ẹ fẹ́ràn ṣìnà ẹ bá jáwọ́ ẹ̀yìn ẹlẹ́yin ṣòro sàbálé ẹ̀yìn ẹlẹ́yin ẹni tó gun orí obìnrin tí wọ́n kọ́kọ́ tó gùn yẹn tí ò mẹ́ni tó gun orí ẹ̀ tẹ́lẹ̀ gbogbo obìnrin kọ́ ló ṣe é gun orí wọn ẹ̀yin obìnrin bákan náà gbogbo ọkùnrin kọ́ ló ṣe ń bá ní ìbálòpọ̀ papọ̀ ẹni ayé bá ń ṣe á máa ṣìṣe ni kí n má tàn yín jẹ gẹ́gẹ́ bí ọmọ ẹni tó fún wa ní ìtàn yìí bàbá ẹ̀ ti kú ó ní òun ò tó délé bàbá òun lọ́dún ogún torí pé ojú òun méjèèjì lòun fi rí ohun tó ń ṣẹlẹ̀ ìkan nínú àwọn ìyàwó bàbá òun tó ra ilé yìí ọ̀rẹ́ ẹ̀ ló mú wá bí mo ṣe ṣáájú ó ní òun ò tó débẹ̀ torí pé ilé gan ti dilé àìwọ̀ àwọn ìyàwó tó kù wọ́n mú ọmọ wọn sábẹ́ ni nítorí pé alágbára obìnrin òun ni bàbá àwọn fẹ́ ẹni tó fẹ́ yìí ló pẹ̀lú tó fi di ẹni tí ó wọ ìkàlẹ̀ lọ ẹ wá gbọ́ tí ọkùnrin yìí bá nàmójú kúrò ṣó lè bóbìnrin yìí pàdé rárá ó lè bá a pàdé ṣùgbọ́n kò ní gorí ẹ̀ kò ní gorí ẹ̀ gbogbo mo lè gòkè mo lè sọ ẹ máa rántí pé ìtàn nílé ayé ohun tẹ́dá bá ṣe lónìí ó máa padà dìtàn ẹjẹ́ á ṣe jẹ́jẹ́ nítorí pé ilé ayé àfọwọ́bà fílẹ̀ ni gbogbo ẹni tẹ́ ẹ nítàn kan tàbí méjì nọ́mbà tẹ́ lè pè mí sí ó wà lójú fọ́nrán yìí ẹ pe nọ́mbà mi òun náà ní whatsapp nọ́mbà mi nítorí pé àìmọye nǹkan ẹ̀dá ńlá kọjá ẹ má bò ó má jọ ẹ jẹ́ káwọn ọ̀dọ́ ọ̀la kó lè fi kẹ́kọ̀ọ́ kó mọ̀ wípé ewu ń bẹ nínú ìrìn àjò tẹ́dá bá gbé ewu ń bẹ nínú ìrìn àjò tẹ́dá bá rìn mo fi Ọlọ́run bẹ̀ wá a ò ní lo páńpẹ́ ayé ẹni yìí ọmọ bàbá yìí òun ló mú tàn yín wá ẹ jẹ́ á ṣe jẹ́jẹ́ ilé ayé ó gba jẹ́jẹ́ o ẹ bá mi share ìtàn yìí ẹ bá mi like ẹ kẹ comment ẹ lọ subscribe sí ẹ tẹ aago tẹ̀ ń wò yẹn kẹ ẹ wá bá mi tẹ all gbogbo tá a bá ń gbé jáde níkànnì HMTV ẹ máa rí wa wò lágbára Ọlọ́run èmi àti ẹ̀yin a ò ní pìtàn asán Ṣómìwá Emmanuel pẹ̀lú ire ayọ̀ á tún fi pàdé o nọ́mbà mi nìyí bẹ́ ẹ ṣe ń wò ó ẹ pè mí kẹ́ ẹ tẹ àtẹ̀ránṣẹ́